The growth of tourism in Nigeria is putting only Lagos and Abuja on the spotlight. But one city under the radar is Ibadan, and that is where we are. Ibẹ̀ níbi tí a wà yìí. Mo mọ̀ pé tẹ́ bá ń gbọ́rọ̀ nípa Ìbàdàn, àwọn nǹkan tẹ́ mọ̀ nípa Ìbàdàn ni eléyìí tàbí eléyìí. Ṣùgbọ́n nǹkan ẹyọ kan ṣoṣo tẹ́ mọ̀ nípa Ìbàdàn òun ni eléyìí. Lónìí mo lọ sí odò Eleyele. The mission is to know if Lake Eleyele is worth visiting. Abi go what? Ṣùgbọ́n èmi nìkan kọ́ ni mò ń dá lọ síbẹ̀. Èmi àti ẹ̀ńtẹ́ tí mọ̀ bí ẹnu mowó ni a jọ ń lọ síbẹ̀. Ẹ jẹ́ ká lọ. Password is here like the president of the year. Mr. Joe ló wà níbà, Ìbàdàn náà pé bí. So kí ni nǹkan tí a fẹ́ sọ lẹ́lẹ́ẹ̀lẹ́? A fẹ́ wo àyíká bẹ̀, ká sọ̀rọ̀ nípa odò yẹn gangan àti pé a máa cross, a máa fòdá sí òdì kejì. Bàbá ẹ dákun o, ẹ má bínú àwọn mikra sí bẹ̀rẹ̀ lójú òpópónà wà ní. A máa fònà sọdá sí òdì kejì, ká sọ̀rọ̀ nípa bí àwọn ilẹ̀ agbègbè náà bí wọ́n ṣe rí, ìyẹn real estate àdúgbò yẹn. Pẹ̀lú gbogbo àwọn nǹkan míì tá a bá rí níbẹ̀, àsìkò tá a wà yí àsìkò òjò ni. A máa sọ̀rọ̀ nípa bí àwọn tó ń mú ẹja níbẹ̀, bí wọ́n ṣe ń rí ẹja mú, bí wọ́n ń rí ẹja mú dáadáa o, bóyá ẹja ò wá dáadáa o. Gbogbo ẹ̀ bẹ́ẹ̀ la máa sọ̀rọ̀ nípa ẹ̀ ní ìdí, la máa lọ fi ojú ara wa gan ní. Ara kan tá fẹ́ lọ rí níbẹ̀ ni. Bẹ́ẹ̀ni, at the same time a dẹ̀ fẹ́ sọ̀rọ̀ nípa tourism ní area yẹn. Because ara àwọn bí ká rò pé ó yẹ kí bóyá ìjọba ni àbí private sector ibi tí o believe ó yẹ kàn invest more than 200 people ló ń visit Ibadan through train nìkan every day. Mo dẹ̀ believe pé tí wọ́n bá lè invest sí àwọn agbègbè tá à ń sọ yìí dáadáa a máa rí i pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa tún wá sí i. àwọn òyìnbó ló dá sílẹ̀, wọ́n dá ní 1956 tó yé nísìn, wọ́n dá fún àwọn aráàlú pé wọ́n máa fi ṣe ìbàjẹ́ kẹ́tì Yorùbá yẹn sí, so wọ́n wá wúlò fún gbogbo àwọn èèyàn tó yé nísìn. Ìjọba wa gbà lọ́wọ́ wọn, Ọ̀yọ́ state government ló ń kọ́ńtù rẹ̀ bó ṣe wáyé, tó yé nísìn. Wọ́n á gba àwọn Ọ̀yọ́ state wa bá wọn dẹja sí, tó yé nísìn. Torí pé wọ́n gba lásẹ̀sì ní ọdọọdún, tó yé nìsín. Torí ọdún yìí ló ní ipa kan tí kò ní Ọ̀yọ́ state government náà. Ṣẹ̀gbọ́n báyìí nìsín, ó ní ká tó wọ́n jẹ́ kí àwọn òṣìṣẹ́ àwọn èèyàn ń gbá àwọn èèyàn ṣiṣẹ́ bíbá yìí. Torí ọwọ́ àpẹjẹ odò alábíàmọ́ ni.
so yé ní sìn kò kí ń kò sábà ṣèkà so yé ní sìn kò jẹ́ nìyẹn so àwọn ẹja oríṣiríṣi ló wà ń bẹ̀ àwọn ẹja oríṣiríṣi bí àwọn ẹja ọsàn bí àwọn ẹja tilapia bí àwọn ẹja arọ so àwọn ẹja tó wà ń bẹ̀ bẹ́ẹ̀ tó ní sí mẹ́wàá so yé ní sìn kò tó jẹ́. bí a ti ń tẹ̀síwájú nínú ìwádìí wa ojú ọjọ́ padé bẹ́ẹ̀ ni òjò sì bẹ̀rẹ̀ sí ní rọ̀ drone wa wà lókè a sì ní ìdàtí protect drone náà. Kò ṣe rìtọ́nù bẹ́ẹ̀. Ṣé ká máa lọ́lẹ̀ àtọ́? Ẹ. Ká máa lọ́lẹ̀ padà. bí a ṣe ń dúró kí drone wá délẹ̀ bẹ́ẹ̀ náà là ń dúró kí òjò dá ká lè tẹ̀síwájú nínú ìwádìí wa. Ó dà. Ó lè lókè. ní ìgbà tí òjò dá tán a decide àti lọ sí apá kejì odò yìí láti wo bí ibẹ̀ ṣe rí fún tourism. Kí lẹ wá rò pé kíjọba mọ̀ nípa odò yìí? Nígbà bá sí pé Tí odò yìí lack, tódò yìí need, tó bóyá wọ́n need àti tún ṣe. wọ́n bá kó àwọn ewé yìí kíláàsì yìí torí wọ́n di stop wa gan so yé ni sọ wọ́n di stop wa gan Ojú oró náà pé orú ìyá rẹ̀. no ojú oró ni àwọn ojú oró ni green yìí ilé ìwúlò fáwọn ẹja wọ́n dáàbò bo ẹja dáadáa. Àwọn ètò tóbi gbẹ̀ngbẹ̀gbẹ̀ wọ́n wà bàtà ni àwọn eléyìí kan apẹ tiwa sẹ́dọ̀dọ̀ yìí gan àbámá dápẹ́tẹ́ kọ̀ọ̀bá máa wúlò fún àwọn ọmọ pólì láti máa gé bíbá yìí so kọ̀ọ̀bá tó máa dín owó àwọn Owó mọ́tò tù. àmọ́ gíláàsì yìí àbámá dé náífọ̀tì gan náífọ̀tì lápẹ́tẹ́ ọ̀nà náífọ̀tì náà rè tó yín nìsín ó wúlò gan odò ìwúlò àmọ́ gíláàsì yìí tíjọba tábàlẹ̀ rẹ̀ tí ọba wa kó gọ́ọ̀mẹ̀ntì lọ bá wa kó a wúlò fún gọ́ọ̀mẹ̀ntì gan gọ́ọ̀mẹ̀ntì náà tó máa make owó mẹ́ dáadáa. Ladipo Street. Okay, doctor lẹ́ni yẹn. So other side odò Eleyele náà níbi tá a wà yìí. Nígbà tá a bá tún fẹ́ lọ báyìí ọ̀nà ìdí ọ̀sẹ̀ sáìdì yẹn ọ̀nà náà tó lọ tó lójú ọdún lọ́wọ́. Ṣé straight down báyà rẹ̀? Nígbà tí tomato wà ń lọ́lẹ̀ kan káwá tó kalẹ̀ bẹ́ẹ̀ bíbá náà ló náà ṣe. Okay. Ẹ ti ti báyìí ó ṣe dé Kíní nìyẹn. àwọ̀tán ó tó lè kí n apẹtẹ Báyìí á rẹ̀. apẹtẹ jókòjó tó jókòjó wá sí iṣẹ́ iwájú. Ó dẹ̀ tẹ̀ ti níná gan. Ìyàwó tí níná. Iná wà. Ṣé kí ẹ̀ bá ra ilẹ̀ sádùúgbò báyọ̀ ọkọ̀ ó dẹ̀ wà fọ́débù kò ní ìpínyàn máa ra lẹ̀ tán wọ́n á sọ pé àwọn tó ẹ ra lẹ̀ lọ́wọ́ wọn kò ń ṣàwọn ni ó yẹ kẹ́ ẹ ra lẹ̀ lọ́wọ́ wọn. ṣáàmà nu bíbá ilé rẹ̀. Mi sọ pé kò ń ṣe chairman mo fi ọ̀fọ̀rọ̀ wérọ̀ ni tẹ̀yìn lẹ́wà fi wá lọ́kàn balẹ̀ pé ká má fọ́ o kẹ̀sì understand nǹkan tí mo sọ ṣe pé àwọn mi ẹ mọ̀ gbọ́nu rẹ̀ sọ pé ó ra lẹ̀ ń bì kan àwọn igun kan náà sọ pé ó ra lẹ̀ lónìlẹ̀ ọ̀nà igun tó sanwó fún wọn dẹ̀ ní sọ fún gbà tó ń sanwó ṣe get wọ́n sọ pé kó àtúnlẹ̀ ra again ẹ̀ sì gbọ́ sórí yẹn rí nínú ó gan lọ́wọ́ ní gbogbo káàkiri báyìí bá ṣe ń get so ara tó yẹ kí a wá nìyẹn tí ẹ̀ bá ra lẹ̀ ń bí kò sí yẹn. èmi fi ní guarantee 100% pé tẹ bá rà lọ́wọ́ bàbá yìí o lọ́wọ́ ẹni yìí o kò sí kọ́run kankan ní ara ẹ̀ náà nìyẹn kò sí kọ́run tó ń jẹ́ ká wá sígbà ilẹ̀ kárẹ̀ wá wò pé tẹ̀ láì kàrà tó ṣe fìlà bí ẹnu ẹ̀rọ yìí. àwọn tó ralẹ̀ ní bíbá yìí abẹ́ lọ gbé bí lábà pé 100% ara àwọn bẹ́ẹ̀ bí
80% ẹ pé owó wọn gan wọ́n ti ra ilẹ̀ tí ó dẹ̀ sí. àwa mọ̀ bọ̀ èmi kàn ń fi ìmọ̀ ó dá mú ìfọ̀rọ̀ yẹn wérọ̀ náà pé mi sọ pé ọmọ burúkú ni àwọn tàbí ra ilẹ̀ lọ́wọ́ bọ̀ fún àwọn ìwádìí èèyàn gbọ́dọ̀ máa ṣe àwọn òfin tó kọ̀. ẹ bá tún lẹ́yìn wọn ẹ tún lè padà wá sádùúgbò ìkẹ́ tó wá ṣe wípé bàbá àbíjì o pé mo ti understand kó má dẹ̀ gbà pé torí pé wọ́n wà òyìn náà dẹ̀ tún wà náà kò sí wàhálà ẹ ṣé gan. God bless you. Thank you so much. Ní èrò tèmi mo rò pé ẹnikẹ́ni tó bá fẹ́ dá hòtẹ́ẹ̀lì tàbí tourism related company lẹ́sí Ìbàdàn good spot ni láti dá lẹ́sí. Àwọn nǹkan wọ̀nyí ni wọ́n máa ń ṣe ní ìlú Èkó, òun ló jẹ́ kí ìlú Èkó jẹ́ spotlight fún tourism ju Ìbàdàn lọ. Mo sì believe pé bí àwa náà bá lè copy irú ìwà yìí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà máa wá sí Ìbàdàn fún tourism. Ṣùgbọ́n ìròyìn ò kágbọ̀n, ẹ jẹ́ ká wá bí tí a ti jayé ní local ní àdúgbò yìí. Mama, ẹ mú dà. Tó máa fi kó gbogbo. Ẹ máa kó gbogbo wọn pápá bó ṣe bí ìlú ṣe lọ bí bí apẹ̀lẹ́. Bọ̀ṣọ́ ti kó rí, wọ́n ti kó kínní rí, wọn ò kó rí. Bọ̀ tíjọba. Làwọn tó ń pẹja fi kó lọ́ fi ṣá. Ó mì pé tíjọba bá wó sùsùn ẹ káàbọ̀ bàbá tíjọba bá wó sùsùn tó bá kó gbogbo àwọn kíní tó bí odò yìí everywhere máa free gan fún àwọn bàbá tó ń pẹja gan. Àjẹ́ ìsìn máa fẹ́ gírílì ẹ mú wọn sí fún títà ṣe lè máa mú kanú wọn ní sìkẹ́ gírílì ẹ. lónìí báyìí dá ọjọ́ ti lọ́nà. Ok, mo ti understand. Àárọ̀ ni wọ́n máa ti ṣe. So, password. Sir. Sign out. All right, thank you very much for watching this episode. Ẹ ṣé gan ẹ̀yin tẹ́ ń wò wá láti ilé tẹ́ bá wa wo abala ètò fún ti ọjọ́ tòní. A dúpẹ́ lọ́wọ́ yín, a dúpẹ́ pé òkun. Ṣẹ́gbọ́n tán sọ mẹ́rin túmọ̀ ní pé kẹ́ ẹ click on the subscribe button, kẹ́ ẹ ṣe kí ni o, kẹ́ ẹ subscribe sí ìkànnì yìí, kẹ́ ẹ click like, kẹ́ ẹ like fídíò yìí torí tẹ́ bá ti like ẹ̀ á máa generate lọ sí àwọn abala abòmíì ẹ kí ẹ tá máa recommend ẹ̀ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ kí lélẹ̀ ẹja rèé ṣe ti rí o ẹ̀yin tèmi láti ilé tẹ́ ń wò wá láti ilé ẹja aborí àbí ẹja lélẹ̀ yeah this is catfish so drop comment ẹ fi comment inú comment section yẹ ká mọ̀ tẹ́ feel nípa fídíò yìí bóyá ká máa ṣerú àwọn videos báyìí àbí ká dẹ́kun rẹ̀ ẹ ṣe gan ṣe gbọ́ wọn ní ká bá wọn polówó ẹja wọn èló lè jẹ ilé 800 naira ṣe ti gbọ́ pé yẹn àpò mẹ́rin ní 800 àbí ẹ ṣeun so àpò mẹ́rin tilapia fish náà wà níbí báyìí fresh dẹ̀ níbẹ̀ ṣe wà ẹ̀rí ó ń gbóná ọyàn special made ni bó ṣe wà nìyẹn ó ta lẹ́nu tútù lọ́kàn tó rẹ̀ tó bá mú jẹ̀bi tí ó bá bójú jẹ́ tó bá jẹ gbèsè kò ní san èèyàn dẹ̀ tún lè package ẹ̀ lọ abroad ṣe gbọ́ pẹ́yìn tẹ̀ wà lókè òkun tẹ̀sí ní nàìjíríà àdìbàyìn package ẹ̀ náà and smoke chicken and smoke turkey gbogbo ẹ̀ là ń smoke ẹja panla anything tó ṣàjẹ́ ìjánu odò kò sí irú ògbìn tí ẹran gangan ẹ ṣe mọ́ mi wá thank you kò sí kọ́tà lè yan wọ́n mú wa ok mo fẹ́ ká gbé nàìjíríà wá ní ká yan ẹ ṣe o so bó ṣe wà ní ẹ̀yìn tèmi thank you very much my name is Pastor lórúkọ tèmi ní Pastor màmá rí yín ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ ṣe. Ṣé ti rí pé password gbọ́ Yorùbá jù mí lọ́wọ́ ẹ̀? Ṣé ti rí àbí? So kò ní ju báyìí lọ lé ní orúkọ tèmi ní Joe Adétọ̀nà tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín eléyìí lórí ìkànnì ẹ má gbàgbé pé Yorùbá pọ́nbélé ni wàá máa ń rán wa létí ibi tá a ti ń bọ̀ ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá. Fídíò míì tí mo fẹ́ kẹ́ wò òun ló ń jáde lójú screen yẹn mo ti mọ̀ pé ẹ̀ ní regret pé o ìyẹn kó tó dìgbà míì ẹ má gbàgbé láti like ara yín. Ó dàbọ̀.